ọ̀rẹ́ mi lórí bẹ́ẹ̀dì àkókò iṣẹ́ tí a iṣẹ́ lógun iṣẹ́ ní Yorùbá wí ẹni tí ò ṣiṣẹ́ á ṣerú ẹgbẹ́. Ìwé òwe orí kẹfà ẹsẹ̀ ìkẹwàá àti ìkọkànlá ó sọ̀rọ̀ kan tí ó yẹ ká fi iyè sí o ẹ̀yin ará mi ẹ tẹ́tí kí ẹ gbọ́. Ó ń ṣe òun díẹ̀ sí ògbé díẹ̀ sí ìkáwọ́ kò pọ̀ láti sùn díẹ̀ sí bẹ́ẹ̀ lòṣèré yóò dé o bí adigunjalè lóru. Ó ń ṣe òun díẹ̀ sí ògbé díẹ̀ sí ìkáwọ́ kò pọ̀ láti sùn díẹ̀ sí bẹ́ẹ̀ lòṣèré yóò dé o bí adigunjalè lóru. Gbójú sókè ẹ̀yin ọmọ ẹ̀yìn oko ti pọ́n fún ìkórè àmọ́ àwọn alágbàṣe ò tó nǹkan ìwọ jókòó tẹ̀tẹ̀rẹ̀ ó fẹ́ máa sùn. I must do the works of him that sent me while it is day, but the night cometh when no man can work. Ìwé sọ ìwé òwe orí kẹfà ẹsẹ̀ ìkẹwàá àti ìkọkànlá kí ló sọ? Ó sọ̀rọ̀ kan tí ó yẹ ká fi iyè sí o ẹ̀yin ará mi ẹ tẹ́tí kí ẹ gbọ́. Ó sọ òun díẹ̀ sí gbé díẹ̀ sí káwọ́ kó pọ̀ láti sùn díẹ̀ sí bẹ́ẹ̀ lòṣèré yóò dé o bí adigunjalè ọ̀rẹ́ mi rọra máa sùn sẹ́ òun díẹ̀ sí gbé díẹ̀ sí káwọ́ kó pọ̀ láti sùn díẹ̀ sí bẹ́ẹ̀ lòṣèré yóò dé o òṣèré ti dé tán iṣẹ́ mélòó kò bàbá òun díẹ̀ sí wá ṣiṣẹ́ díẹ̀ sí wá ṣiṣẹ́ káwọ́ kó pọ̀ láti sùn díẹ̀ sí bẹ́ẹ̀ lòṣèré yóò dé o bí adigunjalè lóru. Ìwé òwe ló sọ bẹ́ẹ̀ òun díẹ̀ sí díẹ̀ sí káwọ́ kó pọ̀ láti sùn má ṣe káwọ́ gbéra bẹ́ẹ̀ lòṣèré yóò dé o ire wá ṣiṣẹ́ ọ̀rẹ́ mi.